A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà lóníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun mà ló ti buwọ́lù àtúnṣe lórí àbádòfin ti ètò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà ti ọdún 2026 tí wọ́n mú àtúnṣe bá, èyí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n jókòó yí tábìlì pọ̀ láti wò sọ́tún wò sósì ọ̀nà tí orílẹ̀-èdè Nàìjíríà yóò gbà láti mú ìtẹ̀síwájú àti ìlọsíwájú bá ọ̀nà tá ń gbà dìbò àti ọ̀nà tí èsì ìdìbò tó ń gbà jáde látọwọ́ àjọ INEC, eyín àjọ tó ń ṣe kòkárí ètò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì báyìí wípé kí wọ́n pa ìlànà èyí tá ń gbà láti kéde èsì ìdìbò ilẹ̀ wa àti ọ̀nà tí àwọn ọmọ Nàìjíríà yóò gbà láti máa dìbò nílẹ̀ yìí, káwa náà ká lè bẹ́gbẹ́ pé bí àwọn ilẹ̀ òkèrè tó ti làmìlaka báwọn náà ṣe ń ṣe nípa fífi èsì ìdìbò sórí ayélujára àti kí àwọn olùdìbò kí wọ́n máa tẹ̀ka lọ́nà ìmọ̀-ẹ̀rọ ìgbàlódé èyí tí ò ní mú màkàrúrù tàbí gbọ́nmi sí omi ò tó dání ní àwọn ibùdó ìdìbò wa gbogbo. Àwọn nǹkan wọ̀nyí ń làwọn aṣòfin ọ̀hún tún ṣe wípé ká kúrò ní ìlànà ayé àtijọ́ èyí tí wọn yóò máa fi bébà kó èsì ìdìbò káàkiri, èyí tó fi àyè lẹ̀ fún àwọn jàǹdùkú láti máa já àpótí ìdìbò gbà lọ́wọ́ wọn kí wọ́n sì máa ba ìbò jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń dàrú ní ọjọ́ ìdìbò. Ó ní nípa lílo ti ayélujára yìí yóò túbọ̀ jẹ́ kí ààbò tó péye kó wà fún ẹ̀mí àwọn olùdìbò àti àwọn òṣìṣẹ́ àjọ elétò ìbò, nítorí bí wọ́n ṣe ń dì í ni yóò máa lọ sórí ìkànnì ayélujára tí wọ́n sì máa rí èsì àti àwọn àyè tí wọ́n ti dì í tó ń tí òǹkà iye ìbò èyí tí wọ́n ti tẹ̀ síbẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni wọ́n tún ṣe kó tó di pé ààrẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu ó buwọ́lù nínú ọ̀sẹ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ kan tó tẹnu ààrẹ jáde wípé lílo ìkànnì ayélujára láti gbé èsì ìbò jáde ó ní díẹ̀ belenja ni o, nítorí pé ìlànà àtijọ́ tí oníbébà yìí wọn yóò sì máa lò ó nítorí àwọn kùdìẹ̀kudiẹ èyí tó lè súnmọ́ ìkànnì ayélujára bí iná ọba àti nẹ́tíwọ́ọ̀kì tó fi mọ́ àwọn nǹkan yòókù, wípé wọn yóò máa lo bébà náà, èyí yóò dúró díẹ̀ lọ́wọ́ ẹ̀gbẹ́, àní dáradé ti ayélujára ìgbàlódé yìí kó má bàa já wa kulẹ̀ níbi tí ọmọ Nàìjíríà kò ti ní èrò rẹ̀. Síwájú àti lẹ́yìn tí Tinubu tó buwọ́lù níbi tí àwọn aṣòfin òṣìṣẹ́ àjọ elétò ìbò tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ nílùú ọba lọ́sẹ̀ yìí. Igbákejì ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Kashim Shettima ló ti rawọ́ ẹ̀bẹ̀ tí gbogbo mùsùlùmá tó fi mọ́ ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì wípé àpẹẹrẹ ńlá ní ààwẹ̀ Ramadan àti Lent ti ọdún yìí ń ló jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Shettima ní tí wọ́n bá wò ó dáadáa, irúfẹ́ nǹkan wọ̀nyí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ o, nítorí irú kí mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí ààwẹ̀ àwọn méjèèjì kó jọ bọ́ sí dédé ìgbà kan náà. Ó ní irú nǹkan wọ̀nyí ó ti pẹ́ tó ti ṣẹlẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà. Nípa ìdí èyí, igbákejì ààrẹ Shettima ní òun rọ gbogbo múmìnì àti múmìnà tó fi mọ́ gbogbo ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì láti lo àǹfààní oṣù Ramadan àti Lẹ́ǹtì yìí fi bá Ọlọ́run sọ̀rọ̀, ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ká fi ìbẹ̀rù Ọlọ́run sọ́kàn. Bákan náà kí wọ́n ṣe àtìlẹ́yìn tó dáa fún ìjọba pẹ̀lú àdúrà lẹ́nu. Nípa ṣíṣe èyí, olódáhùn lójú wípé orílẹ̀-èdè Nàìjíríà náà Ọlọ́run yóò gbóhùn ẹ̀bẹ̀ wa. Ó ní yàtọ̀ sí pé oṣù Ramadan àti Lent ó kọ́ wa bí a ti ṣe ìtọrẹ àánú, bí a ti fa èèyàn mọ́ra,
ó ní ká tún jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run èyí tó dáa kó wà lóòkan àyà nìkọ̀ọ̀kan wa, ká fi ìfẹ́ ká fi hàn síra ẹni. Bákan náà lórí ètò ààbò, ó ní ká má gbàgbé láti bá Ọlọ́run sọ̀rọ̀ kó lè kó wa yọ kúrò lọ́wọ́ gbogbo ogun èyí tí ò jẹ́ kó omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà kó tòrò minimini fún ọmọ Nàìjíríà láti gbòmu, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu igbákejì ààrẹ wa tẹnu rẹ̀ jáde nínú ọ̀sẹ̀ yìí, tó sì kí gbogbo ọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí àti àwọn Kìrìsìtẹ́nì àti àwọn Mùsùlùmí wípé a kú ògbẹ, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ni yóò parí rẹ̀. Àwọn agbésùmọ̀mí mà ló ṣiṣẹ́ ibi pẹ̀lú bí wọ́n ṣe pa orí adé kan kábíyèsí kan ní ìlú Oǹdó, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, sọ wípé inú ìlú kan èyí tí wọ́n pè ní Agamo Community níbẹ̀ ní ìlú Àkúrẹ́, ibẹ̀ ń làwọn jàǹdùkú agbébọn yìí ni wọ́n ya wọ ààfin kábíyèsí ọ̀hún, eyín ọba Kẹ́hìndé Fálọdún, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rọ òjò ìbọn kẹ̀ùkẹ̀ù sí ara bàbá ọ̀hún lásìkò tí wọ́n fẹ́ jí gbé o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ìrọ̀lẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, òun ni àwọn agbébọn ọ̀hún ya wọ ààfin kábíyèsí ọba Kẹ́hìndé Fálọdún èyí ti ìlú Agamo ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó, tí wọ́n fẹ́ jí kábíyèsí ọ̀hún gbé, ṣùgbọ́n tí kábíyèsí náà lu ọkùnrin èyí tó yarí mọ́ wọn lọ́wọ́ o, wípé ẹnikẹ́ni ò lè gbé òun kúrò ní ààfin yìí, èyí tó mú àwọn agbésùmọ̀mí náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ òjò ìbọn sí ara kábíyèsí. Ṣùgbọ́n bí wọ́n ti ń yin ìbọn fún kábíyèsí ọ̀hún, kò sí ọta kan pínrín báyìí èyí tó wọ ara kábíyèsí náà. Èyí ló mú àwọn oníṣẹ́ ibi yìí láti jẹun pónpó mọ́ kábíyèsí lórí ní iye ìgbà èyí tó jẹ́ pé orí èyí ni kábíyèsí gbabẹ̀ tó jẹ́ Ọlọ́run ọba nípè. Ó ṣojú mi kòró kan sọ di mímọ̀ wípé àwọn oníṣẹ́ ibi ọ̀hún ajínigbé náà ló ń lọ bíi 10 èyí tí wọ́n wọ ààfin kábíyèsí ọba Kẹ́hìndé. Gbogbo ìgbìyànjú láti jí kábíyèsí ọ̀hún gbé ló já sí pàbó, tòun ti ìbọn kó tó di wípé wọ́n jọ pónpó mọ́ kábíyèsí lórí, èyí tó jẹ́ pé èyí gan ni kábíyèsí gbabẹ̀ tó di èrò ọ̀run. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Oǹdó, ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Jímọ̀, fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, sì ti sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ àwọn amòòkùnṣìkà èyí tí wọ́n pa kábíyèsí ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí 9 kan èyí tí wọ́n gbà lérò wípé wọ́n lọ́wọ́ nínú ikú ọmọ kábíyèsí kan ní ìpínlẹ̀ Èkó, eyín ọmọọba Adémọ́lá Akínlóye, èyí tí wọ́n pa ní ọdún 2024. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde, ṣe lálàyé wípé arákùnrin tí ń ṣe ọmọ kábíyèsí Akínlóye yìí, eyín ti ọmọ kábíyèsí Akínlóye, ọmọọba Àjìrán tìlú Agungi, ọba Tìjání Akínlóye, ọmọ rẹ̀ Adémọ́lá Akínlóye, èyí tí wọ́n pa nínú ọdún 2024. Wọ́n ní láìpẹ́ yìí ni wọ́n rí àwọn bíi 7 kan èyí tí wọ́n fura sí wípé yóò lọ́wọ́ nínú ikú ọmọ kábíyèsí náà, kó tó di pé wọ́n rọ́wọ́ tó àwọn 2 nínú ọ̀sẹ̀ yìí tí wọ́n fi jẹ́ 9. Wọ́n ní àwọn 9 ọ̀hún ni wọ́n ti wà ní àhámọ́ àwọn agbófinró pẹ̀lú ìwádìí èyí tó ti bẹ̀rẹ̀ lórí wọn. Onínígẹ́rẹ́ tí ìwádìí bá ti parí, oní gbogbo wọn pátá ni wọn yóò kó lọ sílé ẹjọ́ láti wá ṣàlàyé ohun tí wọ́n gbà lérò tí wọ́n fi rán ọmọọba Adémọ́lá Akínlóye tí wọ́n fi pa tí wọ́n rán lọ sí ọ̀run àrèmábọ̀. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn adẹ́rìn-ín-pòṣónú tó tún máa ń sọ̀rọ̀ lórí ìkànnì TikTok, Habib Hamzat, tí gbogbo èèyàn mọ̀ sí Pella, òun mà ń lò tí ní ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ máa ń ṣe erépá lórí ayélujára, Kataífè, pé ó gba òun lámọ̀ràn wípé kóun máa mu igbó, fa sìgá àti àwọn nǹkan èyí tí ó jẹ́ kí orí òun kó tele síwájú kóun tó bọ́
sórí ayélujára láti bá àwọn olólùfẹ́ òun sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí Pella ti sọ di mímọ̀, ó ní Kata Efe ló gba òun lámọ̀ràn bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tó ní ó ti ẹnu Kata Efe jáde. Kata Efe abètèjọ̀npà èyí tó sọ wípé kí òun máa mu sìgá, fa igbó àti àwọn nǹkan eléyìí tó jẹ́ bí ògùn olóró. Ó ní Kata Efe ní òun náà máa ń fa o pẹ̀lú àwọn tí wọ́n jọ ń sọ̀rọ̀ síwájú kí àwọn tó wá sórí ayélujára. Gẹ́gẹ́ bí Pella ti sọ, ó ní ọ̀rọ̀ tó ti ẹnu Kata Efe jáde rèé, ṣùgbọ́n Pella gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé òun náà fi ọ̀rọ̀ tó àwọn olólùfẹ́ òun ó fi tó létí o. Àwọn olólùfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbà á lámọ̀ràn wípé kó dákun dábọ̀ kó má ṣe lọ́wọ́ o nípa fífa àwọn nǹkan tó jẹ́ ògùn olóró tàbí mímu ògùn olóró. Ó ní ìbẹ̀rẹ̀ rẹ̀ kò dáa, àárín rẹ̀ kò sunwọ̀n. Ó ní pàápàá jù ìparí àwọn nǹkan wọ̀nyí ó máa ń dẹ̀mí légbodò ni. Ó ní béèyàn bá lọ ní àwọn àrùn míì ní pápápá nírúfẹ́ àwọn àrùn bẹ́ẹ̀ ló máa ń rán èèyàn lọ sí ọ̀run àrèmábọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn èyí tó tẹnu olólùfẹ́ Pella tó tẹnu wọn jáde, gẹ́gẹ́ bí àmọ̀ràn tí wọ́n gbà á láti jìnnà sí mímu tàbí fífa ògùn olóró, wọ́n ní kí Pella kó máa bá ìgbé ayé rẹ̀ lọ bó ti ń lọ jẹ́jẹ́ yìí, léyìí tí wọ́n sì gbàgbọ́ wípé ọjọ́ ọ̀la rẹ̀ ó dáa. Ọ̀rọ̀ rèé eléyìí tó ti ẹnu Pella jáde, léyìí tó ní Kata Efe ó ní gbà òun lámọ̀ràn láti máa fa ògùn olóró tàbí mu ògùn olóró síwájú kóhun tó sọ̀rọ̀ àbí bá àwọn olólùfẹ́ òun sọ̀rọ̀ lórí ìkànnì TikTok tí í ṣe ti ayélujára. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrè míì ní iléeṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Àsìkò ògbẹ gbogbo àwa mùsùlùmí àti kìrìsìtẹ́nì, èyí ò ní jẹ́ òpin fún wa. Ẹ ṣeun o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.